Africa Content TV. Tí èèyàn bá kẹrù inú ẹrú bàjẹ́ o ká bá ṣe kí ni ká bá kẹ ọ̀rọ̀ tí mò ń sọ ń dáná lọ kì í sọ̀rọ̀ bí inú ṣe ó dàbí pé káfá máa ṣe wá sí tábà fi máa ṣe wá sí wa yóò bá sọ̀rọ̀ yóò bá nígbà tó jẹ́ pé nǹkan tó ń sọ yìí ẹlòmíì kọrin kò yé ẹlòmíì kọrin tó ní bí ò bá nílùú kò lè kọrin ẹ fi wé ìlú èyìnbó tá a máa ń lọ tó lórí mi ò bá ti rí nílùú báyìí yóò dàrú tí ò bá ti rí lẹ́gbẹ̀ẹ́ yóò dàrú so ká fi wé pé ok ọ̀rọ̀ lẹ́ ń sọ yìí tẹ bá rí nǹkan tẹ́ mọ̀ pé fáàtì lẹ́ ń sọ kẹ́nìkan wá tákù làbẹ́ pé ìsàlẹ̀wọlá nǹkan tó sọ yìí rọ nìkan kan tí ó sì ṣe ju ìsàlẹ̀wọlá tó rọ̀ fi ṣẹlẹ̀ tí wọ́n máa kí tí mo ti yà fi ìbínú tẹ̀rí yẹn ẹ̀yin ara kò mọ̀ pé òun ẹ jẹ́ ká gbé kúrò. ẹ jẹ́ ká kúrò ń bẹ̀ bàbá ẹnìkan bẹ̀ ṣé òfújì ànábì lọ́mọ́lé nọ́mbà wa ẹ dákun bó ló ṣe jẹ́ sí i. it's my brother ọ̀gá mi lẹ̀ tún ní. ta ni. Pasuma brother mi ni ọ̀gá mi so àwọn èèyàn sì mí gbọ́ lórí ọ̀rọ̀ mi ò fẹ́ lọ pààtì yẹn. tọ́ máa ní ẹ kàn ṣàpèjúwe Paso ní gbólóhùn. Paso ṣe rí mo sọ àwọn ọ̀rọ̀ kan tá a bá padà sí ọ̀rọ̀ yẹn nǹkan mi ò tún dìde so bẹ́tà kẹ́ẹ̀dẹ́kẹ́ ká fi bí ọ̀rọ̀ Saheed Osupa ó ní olúfimọ́ sórí tá a bá sọ ẹlòmíì tí ò mọ fújì tí ò mọ kankan a tó sọ̀rọ̀ nǹkan mi àti owó dìde tí máa ń ṣàpèjúwe Paso nìsín ẹlòmíì ò sì mí gbọ́. kò ní bẹ́ẹ̀ ṣe finú ṣe kò ní rí bẹ́ẹ̀. kò ní ẹlòmíì Paso máa rí ọmọ kan tí mò ń sọ àjọ ẹni tẹ́ ẹjọ́ wà láti 1993. ìmùlẹ̀ nù tẹ́ ẹjọ́ wà pọ̀. nǹkan tá a gbé mi ní sọ̀rọ̀ lójú Pasuma. ìgbà àwọn tí ń gbọ́ àwọn ó gbọ́. ṣùgbọ́n àwọn míì gbé ọ̀rọ̀ yẹn lọ kọlu ara wọn ṣé àwọn tó má lè ti gbọ́rọ̀ kọlu ara wọn míì tẹ́lómi bá sá sẹ́yìn ó lè affect style. so tó mọ̀ wípé ẹ má jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n ní làákàyè ní tó níwọ̀n ti tèmi lọ́dọ̀ lọ sọ yìí pé làákàyè dàbí omi òkun ni ó wá ní ẹyẹ kan wọ bẹ ó sì mú mi báyìí ó ní inú omi tẹyẹ mu ó ní làákàyè tí gbogbo Nàìjíríà ní tí gbogbo ayé yìí ìyókù ó ní òun ni so gẹ́gẹ́ bá a ṣe gbọ́ so tí máa ní mo ní làákàyè ẹni tó bá ń gbọ́rọ̀ tó bá mọ̀ ọ̀rọ̀ gbọ́ tó mọ ojú ẹlòmíì mọ̀ ọ̀rọ̀ gbọ́ kò mọ ojú wo body language wa ojú tó yàn fi ń sọ̀rọ̀ wa dìwé tẹ́sẹ̀ sọ̀rọ̀ gan wa mẹ́tẹ̀ẹ̀ta ni o gbọ́dọ̀ mọ̀. torí ìgbà tí ìjà náà ń ṣẹlẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ti lọlẹ̀ inú mi sì dùn ọ̀pọ̀lọpọ̀ inú wọn dùn pé ọbẹ̀ ti sọ torí nígbà náà gbà tó ojú ogun le pẹ̀lú àwọn onífújì kan ibi ìjà làpá ọ̀pọ̀lọpọ̀ ti máa ń ráyè blò pé ìjà yìí bóyá season ni pé bóyá yóò lò bí oṣù mẹ́ta ọdún kan o tí gbogbo yóò máa lọ ṣùgbọ́n ẹ kàn bọ́ta ẹ kàn sọ pé ó yá mi ò kò sí jà. nígbà tó jẹ́ wípé ṣé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ti lẹ́wọ̀n láǹbẹ̀. èmi kàn sọ mo kàn pé ẹ mọ́ padà bẹ́ẹ̀ mo kàn wò pé kí ló dé tẹ́ kàn ẹ bí pé ẹ fẹ́ jà pé ìjà ò sọ̀la ẹ fẹ́ fìjà blow ẹ ti blow already. olóòtú ṣé kọ́rẹ́ǹsì tí ó dówájú yìí ṣé ìjà ni mo fi débi tí mo dé. rárá. ṣé ẹ gbọ́ pé mo bẹ́ẹ̀ nìkan jà rí mo bẹ́ẹ̀ nìkan. jẹ́jẹ́ mi mo ń lọ èmi ni mo rà kí ni mo gbé nígbà yìí. tí èèyàn bá ti wà tó bá ti jó ní làákàyè yóò sọ̀rọ̀ tí yóò yé ní làákàyè ṣé wàá rí ẹni tó gbọ́n ó mọ ẹni tó gbọ́n ẹni tó já ó mọ ẹni tó já ẹni tó yé mọ ẹni tó yé ẹni tó gbọ́n àti ẹni tó gbọ́n mọ ṣùgbọ́n òun mú gọ̀ wọ́n yẹn mọ́ra wọn tí ẹni tó wá gbọ́n bá sọ fẹ́ni tó gọ̀ yóò wá di wàhálà so òun ni tí ọlọ́gbọ́n bá ti ń sọ̀rọ̀ yóò sọ fẹ́ni tó gọ̀ kó gọ̀ so káfẹ́ ká má sọ̀rọ̀ kí ó kálukú máa lọ́gbọ́n náà tí ó fi débi tó lọ ìgbà wo láàbọ̀lẹ̀ tí èèyàn bá ti pé 50 wọ́n ti ń sòkú 52 àti lọ ṣeré fún yàn tó sọ pé ìyá àwọn 52 tó dẹ̀ náwó tó nára wọ́n ti sòkú 60 tí wọ́n náwó tó jẹ́ pé gbogbo nílùú yìí náà ni ìbílẹ̀ ni wá ààrẹ ni tó sòkú òkú ìyá rẹ̀ tó ti di ọmọ tí ìyá ẹ̀ jẹ́ 49. bàbá honorable grandpa alára ní gbára níyì ẹ gbàgbé grandpa ni bàbá honorable bàbá ẹ ń fẹ́ kẹ́ ṣàpèjúwe èèyàn méjì kan fún mi bàbá K1 the ultimate báwo lẹ ṣe lè ṣàpèjúwe wọn olúfimọ́ Àyìnlá Òṣùpá Saheed pápá ẹ ṣàpèjúwe wọn bóun náà ṣe jẹ́ sí yín
méjì nǹkan tí mo kàn fẹ́ múnú. Olú famous Saheed Osupa is my brother. Nígbàdàn àwa àbànà ìdí náírà wa ìwọ ṣe ń tó gbéra láti pé nǹkan kan náà ni wa náà ó jù mí lọ age Osupa jù mí lọ age so kí ni mo fẹ́ sọ pé kò jù mí lọ. nípa àjọṣepọ̀ ń bẹ láàrin yín. kí lè àfi tí ló fẹ́ ṣẹlẹ̀ mo ṣe ìyàwó ọmọ mi ì pé Osupa wá mo ṣe sílé ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Taye ò pè mí síbí o ṣùgbọ́n òun láìkí oríire ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní àyàn orin ó máa lọ báyìí ni ẹlòmíì ò mọ Osupa lè kọrin nìkan ní currency ló ń bá wí nítorí wípé ó sì lè má jẹ currency ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn òwe máa ń jọra mo ti pòwe mímu tó pẹ́ ẹlòmíì ló ń bá wí so ẹlòmíì tó bá Osupa kí ló Osupa fẹ́ kọrin fún mi fún kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Osupa yà ó dẹ̀ mature. tẹ wá já Osupa dáadáa ẹ fẹ́ jó. mo respect brother yẹn he's a very mature person like Pasuma but ẹni tó bá kàn ti nínú fùfù nímọ̀ yìí pé he's a mature but ó ti change nígbà yẹn gan tí àgbà ọtí ẹ̀ tí ì dé bá àìmọye àti ìjọ sọ̀rọ̀ lórí fóònù mi ní brother ó ti mi ì láyè tiẹ̀ ni wà láyé tààlà mo mọ̀ pé ó máa ń bú mo ń ta sí mi ebi torí Pasuma ni Osupa ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ mature nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní currency because I know that you are loyal to your boss that's why mo máa ń fi ẹ́ sọ fáwọn tó ń tẹ̀lé mi pé rí ìyẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí mo pàbí mo yàbí dúró mo ní Osupa ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o Osupa jọ wà lórí stage báyìí wọ́n ní brother mi ní Osupa o ṣùgbọ́n Pasuma ni mo tẹ̀lé o ó ní mentor tèmi ká jọ wà o ṣé nígbà tó bá dìjà kí wọ́n á ní mo padà lẹ́yìn Pasuma mo sọ lójú Osupa kí sí pé mo sọ lẹ́yìn a tún sọ lórí fóònù. bó tiẹ̀ rí kíní tẹ̀ ẹ̀sẹ̀ sí orin yín ẹ̀yin ẹ lọ́ máa wo orin ẹ lọ́ máa gbọ́ ẹ̀yà kẹ́ lọ́ máa download ẹ̀ ni wọ́n pé tẹ̀ ẹ̀sẹ̀ ṣe track 5 ẹ sì fi kí ìyá Pasuma mo gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dópin ẹ tiẹ̀ dúró náà jẹ́ ń lò kán bẹ́ẹ̀ jẹ́ ń lò kán nú orin yín. ìyá Pasuma dúró jọ sọ̀rọ̀. ìyá Pasuma ìyá dáadáa ni ìyá yẹn wà nínú ẹni tí ò jẹ́ kémi àti Pasuma láti bí 20-something years tí mo bá rí nǹkan kan tó bá bí mi láti kú ọkọ mi èmi lọkọ ìyá yẹn ọkọ mi di ìyá yẹn máa kì í ìyá àwọn tó bá ń wò mí ti máa mọ ọkọ tó ń sọ ìyá yẹn máa ṣe kí ni no very very abiam. ẹ jẹ́ n play fún mi bàbá ìta ìjẹ́. so kèsì tó rí ẹnì kankan mo ṣe kí mọ̀mọ́ yẹn ìyá yẹn ẹ gbọ́dọ̀ kí ìyá yẹn ìyá mi ni ìyá dáadáa ni ìyá ó ti máa yé aláyé pé nǹkan lọ so mo fọ̀rọ̀ rírà mi wo ni kọ́lọ́ jẹ́ mi màmá mi ogun ìyá yẹn ó ní part tó kó nígbèsè ayé yín tó gbé kó nígbèsè ayé Pasuma. wọ́n ní wọ́n pé ìgbà wo lórí ìjáde sà. ó ti lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. bí ọ̀sẹ̀ bíi méjì ìgbà tá à ń sọ̀rọ̀ ní abẹ́ aṣọ ẹ̀ ń sọ̀rọ̀ nípa orin yìí pé torí àwọn èèyàn ti fẹ́ jọ wá lẹ́nu pa pé orin yìí o ibo làwọn ó ti rí o ibo ni wọ́n ti ṣe o àti sọ fún wọn pé wọ́n ní wọ́n pé ni orin yìí báyìí Alhaji. orin tí ó ṣẹ́ni báyé bá ṣe ń lọ báyé bá ṣe ń yé ẹ̀dá fi kọ́ gbọ́n o báyé bá ṣe ń yé ẹ̀dá tó wà ní òye ṣẹ́ni ibi táyé bá ń yí sí mo kọ́ ẹ̀ mo ní báyé bá ń yí ká máa báyé yí sígbà bá ń yí 16 years ago ó dàbí tèmi nǹkan pẹ̀lú olórin pé kẹ́ẹ̀kọrin kó má súnyàn ó dẹ̀ ṣeéṣe ọ̀rọ̀ mi wà tẹ́pẹ́tẹ́ máa ti sọ kò ní tán lẹ̀ ṣé ká gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ni ò ní tán lẹ̀ ní ọ̀rọ̀ àní rí ní ìsọ̀dí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tá a sọ ń sìn ìbéèrè tẹ́ ti béèrè lọ́wọ́ mi ọ̀rọ̀ mi wà tí mo sọ tẹ́pẹ́ kò ní tán lẹ̀. ẹ̀yin blogger tẹ́ ẹ bá kọ́ọ̀tì ẹ yọ láti ìbẹ̀rẹ̀ ẹ mọ̀ kọ́ọ̀tì àárín torí àárín náà máa ń kọ́ọ̀tì. àwọn fẹ́ tajà tí wọ́n ní. nǹkan kò káyé gan. nǹkan tẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kó kọ́ọ̀tì mi ò sọ àsọ̀bàjẹ́ mi ì dẹ̀. fúlù tiẹ̀ ń bẹ fúlù ẹ̀ ń bẹ. fúlù ẹ̀ wá. nípa orin yìí wọ́n ní wọ́n pé
àwọn tán bá gbọ́ orin àwọn tí ń gbọ́ káàkiri àwọn tán bá wà lórí Facebook ni àwọn tí ń bẹ lórí Instagram ni ẹ dákun báwo ni wọn ó ṣe ẹ sọ pé challenge kan bẹ. just track wọ́n ní wọ́n pè é just bí 6 verse kó tó di pé mo kì í ẹni tó bá ti kọ́ tí ẹni ò ṣèkì owó tí o expect náà. ṣe ti gbọ́ báwọn bàbá Honorable ní. tó kọ̀ lọ ṣe fídíò tó kọ̀ kọ́ tẹ́lẹ̀ bá ṣèkì máa mọ̀ o. wọ́n ló ń bú mi lẹ́yìn mi tó tún fẹjọ́ mi sùn. ẹni tó yìn mí lójú mi tó tún ṣàdúrà fún mi. ìyẹn ò kọ́ mi ṣe bẹ́yìn mi mo ti dán yẹn o. mo ní ìbéèrè mi ò ráyè gbogbo wọn ni wọ́n ọ̀rọ̀ ẹ̀yìn o. ibi tí mo ti sọ̀rọ̀ ẹ̀yìn wà ibi tí mo ní wọ́n ní wọ́n pé wà. so kó bá ṣe mistake tó bá ti ṣe mistake kó má wọrí kó kàn táàgì yín kó táàgì mi kó lè pè láwọlá. ṣe ti gbọ́ báwọn tẹ́ ẹ bá ti ṣe wọ́n ní wọ́n pé challenge wọ́n ní wọ́n pé challenge ni o ṣe ti gbọ́ báwọn tẹ́ ẹ bá ti kọ́ first ẹ kàn kọ́ dáadáa bí wọ́n ti kọ́ ẹ táàgì bàbá Honorable ẹ táàgì wọn lórí TikTok wọn lórí Facebook wọn lórí Instagram kí ni TikTok wọn Taye Currency Official òun ni lórí TikTok lórí Facebook ńkọ́ Taye Currency lórí Instagram Taye Official Taye Currency ẹ kàn kọ́ ẹjá ẹ̀yin èèyàn mo trust yín ẹ táàgì wọn á mọ̀ mú ẹyọ kọ̀ọ̀kan láàmọ̀ mú lọ́sọ̀ọ̀sẹ̀ èyí tẹ́ bá ti gùdù dáadáa pọ́pọ́jọ́ lórí TikTok ẹ lọ ẹ táàgì ẹ kò sí bẹ́ẹ̀ yẹ táàgì tẹ́yìn fọ́lò rẹ̀ ẹ fọ́lò rẹ̀ á ti fọ́lò rẹ̀ ẹ táàgì ẹ wọ́n ní wọ́n pé challenge ni wọ́n ní wọ́n pé challenge ẹ já lọ ẹ̀yin ẹ má gbàgbé nípa káàṣì ẹ o káàṣì ẹ má gbàgbé wọ́n ti ń gbẹ́nu sí káàkiri Baba Honorable ẹ ti mọ̀ gbọ́ pa káàṣì ẹ káàkiri Lágelú káàṣì ẹ ṣe ti gbọ́ bá ẹ̀yin èèyàn 500. èmi náà ṣe tèmi náà nípa mo ní ìdòwò. àbá ẹ sọ fáwọn ará ilé pé ẹ bá sọ fún wọn bàbá pé nípa káàṣì ẹ. nípa káàṣì ẹ ẹ má fi ṣeré o gbogbo ọjọ́ tí ire mi bá tẹ̀ mí lọ́wọ́ èmi ò ní gbẹ́yìn o. àmín. káàṣì yẹn gẹ́gẹ́ ẹ má fi ṣeré o. ẹlòmíì wà tó jẹ́ pé ẹlòmíì ti dé lórí ilé ìsìnkú pé láyé ìgbà tó ń ṣe lọ́tírì wọ́n bẹ̀ títí kò lọ sí. wọ́n padà pè. ẹ sọ fún wọn ẹ ta káàṣì ẹ lọ ta káàṣì ẹ o ti tán kò dáyé pa 500. ẹ ti ṣeun ẹ ṣeun.